Eléyìí fún àwọn singles, obìnrin tó yẹ kó ti marry tí ó tètè marry, ó ní ṣẹ̀wọ̀n suddenly wọn dẹ̀ ní gbé kọlù ẹ mọ́. Ẹlòmíì gan wọ́n á ti lọ béèrè gbogbo àwọn list tán máa gbà ní family wọn, suddenly wọn ò ní béèrè ẹ̀ mọ́. Àwọn àmì kan máa ń fà lára èèyàn, àwọn àmì kan wà, àmì ìkórìíra, àwọn àmì promise and fail. Wọ́n tó yẹ pé ọkùnrin máa ń jẹ́ jùlẹ̀ ni obìnrin máa ń jẹ́ jùlẹ̀. Ẹlòmíì gan lówó, kì í sọ̀rọ̀ owó. Ẹlòmíì lówó, obìnrin akọ̀dìrí máa ṣe bálabàla fún un. Now ẹ já gbìyànjú iṣẹ́ ìwà ṣe lọ́jọ́ Ìṣẹ́gun kó dẹ̀ gba àwẹ̀ pẹ̀lú ẹ̀. Láìsí àwẹ̀ àti àdúrà iṣẹ́ ìyanu kan ò lè ṣe. Apostle prophet Tolúwa Aládéwúrà ló ń bẹ sọ̀rọ̀ yìí. Now tí wàá ṣe ni pé lọ wá ọ̀gẹ̀dẹ̀, wọ́n pọ̀ ọ̀gẹ̀dẹ̀ kan ní ọ̀gẹ̀dẹ̀ òmìnir orí kúkúrú báyìí. Ọmọ kì wọ́n ní ilé ọ̀gẹ̀dẹ̀, ọmọ kò ní wọ́n ẹ̀, owó ò ní wọ́n ẹ̀, ohun rere kò ní wọ́n ẹ̀. Wọ́n tó yẹ pé láàárín ọdún kan báyìí o lè má pàdé nìkan tó máa tó sí ẹ. Àwọn obìnrin kan wà tó yẹ pé láàárín oṣù mẹ́fà báyìí wọn ò ní rọ́kùnrin kankan pé wọ́n tán dẹ̀ ti ṣe tán fẹ́ lọ́kọ. Gbọ́ mi, tó o bá ti rí ọ̀gẹ̀dẹ̀ òmìnir, bó èpo lára ẹ̀, tó bá ti bó èpo lára ẹ̀, fi oyin sí i. Tó o bá ti fi oyin sí i, fi ṣúgà díẹ̀ sí i. Ṣúgà oníkóró ló lè jẹ́ 3, fi iyọ̀ sí gbogbo kíní yẹn papọ̀. Fi gbàdúrà àtàwẹ̀ fún ọjọ́ kan. Tó bá ti wá di nígbà tí wàá break ní ìrọ̀lẹ́ bóyá by 6, wọ́n tẹ́ mi ẹ̀ gbé bóyá ó ní nǹkan kan tó ń ṣe lágọ̀ọ́ra bóyá 3 ni. Tó bá ṣá ti break bọ́ jẹ́ kó jẹ́ ìrọ̀lẹ́ ní wàá wẹ ìwẹ̀ yẹn. Handkerchief white pẹ̀lú ọṣẹ. Fáwọn tó lè gbàdúrà ní Psalm 24 ni wàá fi ṣe dídí ẹ̀. Tí Olúwa nílé àti ẹ̀kún rẹ̀ májẹ̀mú ni. Kò sí nǹkan tí Sáàmù yẹn ò ṣiṣẹ́ fún. Ó ní wàá fi máa gbàdúrà. Tó bá dìgbà tí wàá tó wá break, tó bá dìgbà tó fẹ́ ṣiṣẹ́ yẹn, kó àwọn nǹkan yẹn papọ̀ sínú òkè kan. Bọ́ síbi tó ti fẹ́ wẹ̀, prepare warm water sílẹ̀, fi pa gbogbo ara ẹ̀. Tó bá fẹ́ pa gbogbo ara ẹ̀, handkerchief white ni kó fi ṣe kankan pẹ̀lú ọṣẹ white ẹyọ kan. Má wàá pè mí pé irú ọṣẹ wo ni kí n lò. Ẹni ọṣẹ tó bá ti jẹ́ white, Olúwa ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ ń bẹ, àdúrà rẹ̀ máa gbà. Tẹ́lẹ̀ yìí ò bá ti ṣiṣẹ́ fún ẹ, á yẹ kó wà nínú ègún kan, àbọ̀wọ́ kan wà lára yẹn. Kò sẹ́ni tó ṣiṣẹ́ tí bá fi sílẹ̀ tí ẹni yẹn ò ní testimony. Tó bá ṣe tó ò ní testimony, á jẹ́ pé ò ṣe bó ṣe yẹ kó ṣe nìyẹn. Tàbí kó yẹ pé ìgbàgbọ́ ẹ̀ jẹ́ bí 50%, bí Olúwa ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ ń bẹ, ò ní ṣe lásán. Nọ́mbà mi lélẹ̀ 0810 63 11 252 0810 63 11 252. Wherever you are, o fẹ́ bẹ̀ mí kí n bẹ gbàdúrà lórí nǹkan kan ni, àbó fẹ́ mọ̀ tó ń ṣẹlẹ̀ nínú ìrìnàjò ayé ẹ̀, ìwọ pè mí kí n gbàdúrà fún ẹ, yóò dára fún ẹ. Bá mi share program. Shalom.